káàbọ̀ sí amóhùnmáwòrán Owutu FM Lagos. A wà ní ààfin yeye Osunronke Olomitutu ti ìlú Igbó-Olómù ní Kòròdú làwà ń bí. Yeye, ẹ bá wa káwọn aráalé. Gbogbo ojú tó ń wò mí ẹ kúrò lẹ́ o, àdúrà gbogbo yín ló máa gbà o, ẹ bọ́ ọmọ jìnnà pẹ́ o, ilẹ̀ kí iye kúrò ilẹ̀ ayé òní yorí kọ̀ọ̀kan báyìí àní mọ̀ nira wọn bá tó kù kí Buhari kó pò ń bẹ báyìí gbogbo àlà máa rore gbámú tí bàbá wa Tinubu bá tó débẹ̀ gbogbo àlà máa rore gbámú Elédùmarè ọba mi òkè á bá wa dáwọ́ gbogbo wàhálà dúró báyìí ànírógun ẹjọ́ ànírógun ọ̀ràn ànírógun wàhálà inú gbogbo ló máa dùn ún àríbí àṣẹ bí ọlá àwọn aláṣẹ. Àṣẹ Èdùmàrè. Màmá lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹgbẹ́ ọmọ omi àti kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ṣùgbọ́n lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹgbẹ́ ọmọ omi. Irú ẹgbẹ́ wo ni ẹgbẹ́ ọmọ omi jẹ́? Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ inú omi irú ẹgbẹ́ wo ni báwo ni èèyàn ṣe lè dá rẹ̀ mọ̀? Ẹ ṣe olóòtú ṣe ráwọn kan wà ládékojú ẹbọra tí ń gbénu omi ìyá mi ẹ̀wùjí alágbólódò mú ké sí lọ́wọ́ akúnrọ́rọ́ bí ẹni sàn bàbí ní akúnrọ́rọ́ bí ẹni sàn bòde ìjẹ̀ṣẹ́ lóbì ká fọwọ́ pa oúnjẹ lọ́mú ìdẹ́lọ́wọ́ ìdẹ́lẹ́sẹ̀ yìí èmi ládékojú ẹbọra tí ń gbénu omi ọ̀ṣun kárẹ̀ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ayọ̀ àwọn ẹ̀dẹ́kọ̀ tó ẹ̀ máa wo mọ́ márò ìyá mi ò kówó sí yàn kò ní kó gbọ́ sí yàn àwọn kọ́ wà ọmọ ọ̀ṣun tó pé àrọ̀ ọ̀ṣun náà ti yà àwọn kọ́ wà iye mẹ́ja òun ni odò lóríṣiríṣi àgbáńlá ayé àwọn kọ́ dẹ̀ wà ọmọ olókun ni wọ́n ẹ tó bá jẹ́ ọmọ olókun báyẹn tó bá ti lè máa ṣe bí èmi ni ègbò ọ̀wọ̀ọ̀wọ̀ tó mú ẹyẹlé ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì nítorí pé kíni olókun ló gbajẹ́ lálejò nígbà ìjímìjì òun náà fi ń pè ní ajé olókun nígbà tí wọn bá ti mú gba àwọn èso wọ̀nyí tó mú lọ bólókun irú ìyá mi ọ̀ṣun kàárẹ̀ tó bá ṣe ẹ̀fọ́ yánrin pẹ̀lú ẹ̀kọ́ tútù oúnjẹ ìyá mi ni tó rọ́ máa ní mo rò fọ́fọ́ ṣun jẹ́ òhé mo rò fọ́fọ́ ṣun jẹ́ òhá nítorí àròkà mo rò fọ́fọ́ ṣun jẹ́ torí aláròkálẹ̀ aláròkà òde tẹ́ bá ti lè rò fọ́ àti obì ẹ̀dìyẹ àti ẹ̀kọ́ tútù fún ìyá mi gbogbogbò nítọ̀hún adópinnu ayé ẹ̀. Báwo ni ẹ mọ ẹlẹ́gbẹ́ omi ṣe lè dá rẹ̀ mọ̀? Ẹ ṣe olóòtú ẹlòmíì ó lè má tètè yọ sí láti kékeré ẹlòmíì dẹ̀kẹ̀ àti kékeré ló ti máa mọ rẹ̀ ẹlòmíì àbá lóun lálàá pé òun lọ sí skul ẹlòmíì àlóun lálàá pé òun lọ sí patí ẹlòmíì àmà rí àwọn ọ̀rẹ́ tó ti jọ wà tipẹ́tipẹ́ ẹlòmíì àrí pé kí ni òun àtàwọn ẹgbẹ́ wọn àwọn jọ yípo omi àwọn jọ wà nísàlẹ̀ odò àwọn jọ ń ṣeré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. Kí ni àwọn èèwọ̀ tí ẹlẹ́gbẹ́ omi ò gbọdọ̀ jẹ? Ẹ ṣe olóòtú ṣe rí ọmọ omi kò yẹ kó máa jẹ àfàyàfà gbogbo tó bá ń jẹ àfàyàfà ọmọ omi ò yẹ kó máa jẹ jàrọ̀ ọmọ omi ò yẹ kó máa jẹ táítọ́ọ̀sì nítorí ọmọ tó ṣùgbọ́n gọ́ba bí tó bá ń jẹ táítọ́ọ̀sì ń kó bá rẹ̀ yìí torí aláràǹbarà nìyá mi àwọn Yorùbá dẹ̀ máa ń pe táítọ́ọ̀sì ní ẹ̀jẹ̀ aláràǹbarà ni. Òun ni Titus. Àwọn nǹkan wo wá ní ọmọ omi irú ọkọ wo lọmọ omi gbọ́dọ̀ fẹ́ irú aṣọ wo ló gbọ́dọ̀ wọ̀ àwọn nǹkan wo nìkan èèwọ̀ fún un? Ẹ ṣe olóòtú n tó ṣẹlẹ̀ ní pé èwo ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá dóṣù lé wọn lórí wọn máa mọ orú èèwọ̀ tó yẹ kó jẹ ṣùgbọ́n ọmọ omi gbogbo nǹkan tó ń jẹ́ àfàyàfà àti ẹja àrò ṣùgbọ́n àwọn ọmọ omi ní ìsàn gangan náà ń jẹ́ jù ẹlòmíà lòun rí blọ́kéjì ní tí ò yẹ kọ́ ọmọ mi máa jẹ ilá tẹ bá rí pé ilá máa ń fọ̀ bọ̀rọ̀ òrèwò ní máa wọ́lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ míì èèwọ̀ kékeré báyìí lè wẹ̀ tí ó mọ̀ pé wọ̀ gọ́gọ́ ló ń dínà orí ayé òun tí ò jẹ́ kó ní ibùjókòó tí ò jẹ́ kó lákòjọ tó yẹ pé bóyá togo inú ogun kan ló ń bọ́ sí míì nítorí àtàrà èèwọ̀ ni. Òun ni fún ọmọ omi ìgbésí ayé wo lọmọ omi gbọ́dọ̀ máa gbé táyé ẹ̀ fi máa túbà tó máa túṣẹ? Ẹ ṣe olóòtú nígbà tí ọmọ mi bá mọ̀ pé òun láwọn àlá báyìí tó bá tọ̀ àwọn aláyẹ̀wò lọ tó jẹ́ pé wọ́n fi òtítọ́ ṣe mi ò ní kọ́ lọ bá àwọn tó yẹ alágàbàǹgebè o torí tá bá pẹ́ láyé a máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ tó bá tó lótìtọ́ lọ tó dẹ̀ jẹ́ pé wọ́n ṣe ètùtù orí ẹ̀ fún tó di pé ó ń ta odò lọ́rẹ tó dẹ̀ ń ṣe oúnjẹ fẹ́gbẹ́ ẹ̀ ó ti jẹ́ pé lọ́nà àbáyọ ó ní ibùjókòó ayọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan a máa ní náà láìláìláì ní ìṣẹ̀ǹbáyé wa ní ayé àwọn baba ńlá wa àti mọ̀ pé àwọn òrìṣà yìí èèyàn làwọn náà bíi tiwa bọ́lọ̀ ń ṣe dáná bí Muhammad sallallahu alaihi wasallam tó dá Jésù Kristi bẹ́ẹ̀ náà ló dá Ọ̀rúnmìlà baba ńlá wa
bẹ́ẹ̀ náà ló dá Ọ̀ṣun nítorí gbogbo orí tọ́ṣun ṣe ìbínú fi san, òun ló fi bínú sọ̀rọ̀ ẹ̀ dòdò. Òun ló fi wá jẹ́ pé ńgbà tá a bá tẹ̀lé àwọn èèwọ̀ yìí ó ti di dandan kó rí ọ̀nà àbáyọ, ó ti di dandan kó ní ibùjókòó, ó ti di dandan kó lọ́kọ rẹ̀. Nítorí àwọn kan wà tó bá yẹ pé látara Ọ̀ṣun ló bí wọn, apẹtẹ̀bí ayé Ọ̀rúnmìlà ni wọ́n. Nítorí pé kíni ìwọ tó bá dẹ̀ fẹ́ jẹ́ apẹtẹ̀bí o gbúdọ̀ gbọ́rọ̀ sọkọ ẹlẹ́nu, o gbúdọ̀ sọ pé torí pọ́pọ́ ń wà tí ò dáa àbò ń yàlè ìwọ ò máa gbúdọ̀ bá wọn ṣe o. Ìwọ tó bá ti ń fi ìfàyàkàyà ìwọ ló ń kó bálé ayé rẹ̀. Nítorí pé kíni tó bá jẹ́ apẹtẹ̀bí á rí gbogbo ẹ̀gbin tí àwọn ìyá ńlá wa ti rí, á rí gbogbo ẹ̀gbin tí Ọ̀rúnmìlà ẹ̀yà Ọ̀ṣun ti rí nígbà ìjímìjì. Nítorí pé kíni bóyá ìṣòro tó fọkùnrin wọn ò fi mọ̀ ọ́. Ṣùgbọ́n wọ́n tó ti mọ̀ pé ó torí ẹ̀mí ẹ àti nítorí àti ní ọmọláyé àti nítorí àti lákòjọ òun ló ṣe jẹ́ apẹtẹ̀bí ayé Ọ̀rúnmìlà tó fi sóde fá tó wá jẹ́ pé ọmọ omi ni ẹ́ o ò gbúdọ̀ máa jẹ́ káyàkáyà máa gorí àyẹ lẹ́yìn ọkọ tó fẹ́ sílé. Tó bá wà wò pọpọ ń yàlè ìwọ má bàa wò ó torí ọmọ omi ṣòro yàn jẹ. Ìwọ tó yan ọmọ omi jẹ òyìn ẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ ni. Ìwọ tó ní ṣe bí kò rí ẹ òun yàlè òyìn ẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ ni. Nítorí pé kíni kì í ṣe òun ló yàn jẹ ìrẹ ló yàn jẹ. Bẹ́ẹ̀ ló ṣe rí Olóòtú. Irú ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọmọ mi àti pé kó tó dorí ìmọ̀ràn tó bá ní kóyàn lọ tòdò lọ́rẹ ẹlòmíì á kọ̀ déédé lọ sóòkun, ẹlòmíì á lọ sọ́sà, ẹlòmíì á lọ sí kinní tó bá ní kéèyàn lọ tòdò lọ́rẹ irú odò wo ló ń sọ gangan. Ẹ ṣe Olóòtú, odò ó yàtọ̀ sólókun. Olókun ọba omi ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ omi ìyá mi Ọ̀ṣun kàárè òun ló ti fi gbogbo fún ọmọ olókun. Òun ló fi jẹ́ pé ọmọ Ọ̀ṣun náà ló ń fẹ́ ọmọ òkun. Wọ́n bá dẹ̀ ní odò ní kò ta lọ́rẹ ọ̀pọ̀lọpọ̀ míì á mú fáńtà á mú lọ fólókun. Oúnjẹ olókun kọ́ nìyẹn. Tẹ́ bá máa fún odò ní nǹkan mímu ẹ fún ní ọsàn, òun lómi ọlọ́sàn, òun ní fáńtà àti mìríńdà àti 7up odò àgbà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé olókun lè fẹ́ ta lọ́rẹ níṣe ni máa fún ní 7up tàbí kẹ́ fún ní kóòkì. Orí àkówọ́lẹ̀ mu tọrọ o, ire gbogbo ni mo bá wọ́dọ̀ ẹ o. Tó bá dẹ̀ jẹ́ odò ní fáńtà ọsàn lórí kó sàn mí síre gbogbo torí àwọn ìyá ńlá wa ní olómi ọsàn yẹn bá ń fólódò káyé lè tùbà kó lè túṣẹ fún mi. Nítorí òyìnbó tó ṣe báyìí ó fi gòjì ọtí ni káyé lè fi rere ńlá láì gbogbo kó fi jì wá ni bó ti rí yẹn Olóòtú. Ìmọ̀ràn fún àwọn ọmọ mi pátápátá ní pé kọ́ mójútó ẹgbẹ́ wọn. Nítorí nǹkan táwọn baba ńlá wa fi bí wa nìyẹn. Àwa lè nítorí pé wọ́n wá pa gbogbo ẹ̀dá kó wá máa dé pé gbogbo ọmọ tó yẹ kó ṣoríire á wá ṣe nígbà tó bá ti mọ ẹ̀tọ́ ẹ tó ò ní lè fọkọ lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ míì láyé òde òsín nígbà tó jẹ́ pé kíni kò ní mọ orú ọkọ tó yẹ kó fẹ́ àwa ara kò bá láti ilé ọkọ kò ní mọ ìsíràwọ̀ ẹ̀dọ́gba nígbà tí ò mọ rírì ara ẹ̀ fúnra rẹ̀ tí ò mọ bóun ṣe jẹ́ nígbà tí ò tọ́ àwọn tó máa jẹ́ pé kíni nígbà tí o bá ti ń rà pẹ̀lú o gbúdọ̀ yẹ̀ wọ́n lọ o gbúdọ̀ tọ̀ wọ́n lọ kọ́ lè tún ní ayé ẹ̀ ṣe sí rere. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé èèyàn wá bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ òun ipò ń fẹ́ tún ayé òun ṣe ni tí wọ́n bá tún wá dákú ìṣòro ẹ nìyẹn ó tún padà sórí ẹ̀ ń tọ̀hún ni. Gbogbo wọn tó bá sọ pé lóòótọ́ wọn kúkú rí ẹ tó ò bá rí Elédùmarè rí ẹ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run rí ẹ. Nítorí ọmọ omi kì í ṣàbòsí, ọmọ omi ó máa ń ní ìlara púpọ̀ jù, ọmọ omi ó máa ń ní ìpèníjà ọkọ, ọmọ omi ó máa ń ní ìpèníjà àti bí ọmọ sí òbí gbogbo ṣe wọnú ara wọn báyìí. Ṣùgbọ́n nígbà tí ò bá ti jẹ èèwọ̀ ó lè jẹ́ ẹlòmíì ó lè jẹ́ àsálà. Ẹ̀yin náà fojú inú wò tá bá jẹ àsálà tá bá mọmi sí ń korò ni ayé wo ní korò ọ̀rọ̀ wo ní dojúrú. Nítorí náà àìmọye nǹkan ẹlòmíì tó bá jẹ́ pé ó bá jẹ ẹ̀pà yẹn ló máa fa àdíwọ́ fún un. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ míì á ní nítorí pé kíni wọ́n ní kí iná tó dùn lọ́rẹ kí iná tagbá lọ́rẹ ó bá kúkú mọ́rú odò tó bá wáyé. Ó lè jẹ́ odò ìlú ẹlòmíì òun ni ó bá wáyé ó irúkú dẹ̀tì gbogbo alámọ̀ nílùú Ìbàdàn bẹ́ẹ̀ ni odò Ògùn bẹ́ẹ̀ lọ. Nítorí pé odò Ògùn náà ṣe máa pé ṣe wọ́n lórí títí tó fi bí sán òun ló fi di pé nítorí pé kíni ó ti ní kọ́kọ́ má fi ọyàn bóun ọyàn yẹn lọ́kọ yẹn fi bú nígbàdí méjì
gbogbo oore tó ṣe wọ́n náà ibi náà fi sọ fún un. Àwọn ọmọ omi kò sí bá ṣe lè ṣe oore tó níṣẹ́ náà máa ń fi ibi sán, ṣùgbọ́n àní tìtorí pé wọ́n fi ibi sán fún wa àgbọ́dọ̀ dáwọ́ oore dúró, nítorí pé kí ni ibẹ̀ làwa náà ti máa rí gbàlà, ibẹ̀ làwọn ọmọ wa náà ti máa rí gbàlà. Ìwọ tó bá wò pé ó ń ṣèyàn lóore wọ́n sọ ẹ́ níbi, àwọn ìyálàyà wa la fi jọ bó ṣe rí nìyẹn Olóòtú. ẹ ṣe bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni yeye Osunronke Olomitutu tí mò ń gbé ìlú Igbó Olómù ní Mọ̀rúfù Adéwálé street Ọlọ́wọ́ bus stop. Bá a pè nọ́mbà yín. Tẹlifóònù nọ́mbà mi ni 07031909637. Ẹlẹ́ẹ̀kejì ni 08059611480. ṣe.